nítorí owó kansu Adeleke wọ ìjọba àpapọ̀ lọ sílé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí. Wàhálà ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tó ti gba ọ̀nà mìíràn yọ láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APC báyìí pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe wọ ìjọba àpapọ̀ lọ sílé-ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè yìí. Èyí kò ṣẹ̀yìn bí wọ́n ṣe ní ìjọba àpapọ̀ kọ̀ láti fi owó oṣooṣù tó tọ́ sáwọn ìjọba ìbílẹ̀ tó wà lọ́ṣùn ṣọwọ́ sí wọn láti oṣù kejì ọdún yìí. Nínú ìwé ìpẹ̀jọ́ tí wọ́n kọ lọ́jọ́ 23 oṣù kẹrin ọdún yìí tó sì ní nọ́mbà SC/CV/379/2025 eléyìí tí Musibau Adétúnbí SAN tó jẹ́ amòfin fún kọmíṣánná fún ọ̀rọ̀ òfin nípínlẹ̀ Ọ̀ṣun bá wọn kọ ni wọ́n ti pe agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè yìí lẹ́jọ́. Lára ohun tí wọ́n ń béèrè ni pé kílé-ẹjọ́ pàṣẹ fún ìjọba àpapọ̀ láti yọ̀ǹda owó náà kíákíá, bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ dá owó tó tọ́ sí àwọn kanṣu náà dúró mọ́. Wọ́n ní kí ilé-ẹjọ́ ṣàlàyé fún àwọn bóyá olùjẹ́jọ́ lágbára lábẹ́ òfin láì gba àṣẹ kankan nílé-ẹjọ́ láti pinnu dídá owó oṣù ìjọba ìbílẹ̀ tó jẹ́ pé àwọn aráàlú ni wọ́n fi ìbò gbé wọn síbẹ̀ dúró. Tẹ́ ò bá gbàgbé, láti oṣù kejì ọdún yìí ni awuyewuye náà ti bẹ̀rẹ̀ nígbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan nílùú Àkúrẹ́ dá àwọn alága kanṣu tó jẹ́ ti ẹgbẹ́ APC padà, ṣùgbọ́n tí àwọn PDP sọ pé arúmọjẹ lásán nìdájọ́ náà tí wọ́n sì ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ mìíràn.